Sunday ehoro nípa àwọn awuyewuye kan tí mò ń gbọ́ tí ó ń lọ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ ìró ẹkùn tó ní òun dá sílẹ̀, tí àwọn èèyàn ń jáde lórí social media tí wọ́n sọ̀rọ̀ pé ó dá ìró ẹkùn sílẹ̀ pé òun ló fà tí àwọn OPC members tí a fi ń takò ẹ̀, tí àwọn ọmọ wa fi ń jáde, tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀. Clarification yẹn ni mo fẹ́ make níbà yìí fún gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ Nàìjíríà ní àpapọ̀. Ìró ẹkùn tí Sunday Igboho ní òun dá sílẹ̀ kò kí ń ṣe threat fún OPC àtọ̀, kò kí ń ṣe eléyìí ni ẹgbẹ́ àkọ́kọ́ tó máa kọ́ dálẹ̀ ní ilẹ̀ Yorùbá. Tí ó bá sọ wípé òun dá ìró ẹkùn sílẹ̀, it is none of our own business, so kò ní anything ṣe pẹ̀lú àwa. Ṣùgbọ́n ìṣòro tí Sunday ní ó ní wípé ó ní òun ó fẹ́ gòkè, ó dẹ̀ fẹ́ tẹ aṣíwájú tó bá níwájú, ó fẹ́ tẹ̀ mọ́lẹ̀ gòkè, kò dẹ̀ lè possible. Mo fẹ́ sọ fún yín pé ẹgbẹ́ tí a ti ní tó ti wà nílẹ̀ Yorùbá, tí ó ti wà nílẹ̀ Yorùbá ever before kí OPC tó dé, òun là ń mọ̀ sí ẹgbẹ́ àwọn Àgbẹ̀kọ̀yà. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti wà ní Nàìjíríà, ó ti wà nílẹ̀ Yorùbá tipẹ́tipẹ́. As a matter of fact, nígbà tí ẹgbẹ́ OPC dé, a máa ń lọ sí Àkùfò ní Àkọ́rán ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà, lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ olórí Àgbẹ̀kọ̀yà. Ta máa ń lọ síbẹ̀ láti lọ gba nǹkan agbára, láti gbọ́ àmọ̀ràn látẹnu bàbá náà. So kò dẹ̀ jẹ́ threat fún wa, a dẹ̀ bára wájà, kò sí jà kankan mẹ́. Mo dẹ̀ fẹ́ kó yé yín wípé even OPC tó jẹ́ OPC ti Ìbà Gani Adams, àìmọye àwọn ẹgbẹ́ tó ti jáde láti ara ẹgbẹ́ OPC Ìbà Gani Adams, àìmọye àwọn ẹgbẹ́ tó ti jáde látara ẹgbẹ́ OPC Dr. Frederick Fashion. Gbogbo wa a níjà kankan tá ń jà lẹ́yìn wípé torí wípé OPC wà ní ẹyọ kan nígbà kan tí Dr. Frederick Fashion jẹ́ olórí, tí Ìbà Gani Adams jẹ́ igbákejì wọn. Ní ó ní nǹkan tó ṣẹlẹ̀, but a fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá mọ́ torí bàbá ti fi ilẹ̀ sáṣọkúra, so bàbá wa dẹ̀ ni wọ́n, ìyẹn bàbá Dr. Frederick Fashion. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn tó fa ìjà láàrin wa, torí nígbà tí ẹgbẹ́ bá sọ pé principle wà lélẹ̀ tí a dẹ̀ rí wípé kò fẹ́ lọ bẹ́ẹ̀ mọ́, so ẹni tí ó bá mọ̀ pé òun ò ṣe nǹkan míì tán fẹ́ fi lọ, a sọ wípé no, kò kí ń ṣe nǹkan tá a fi pinnu ẹgbẹ́ yìí rè, nǹkan tó fàjà nìyẹn. Lẹ́yìn ìyẹn tí Governor Gbenga Daniel tí wọ́n dẹ̀ ti resolve ẹ̀, tí wọ́n ti parí ẹ̀ látọdún náà lọ́hùn, ẹ lè gbọ́ ìjà wa àti Dr. Frederick Fashion mọ́. Ẹgbẹ́ oríṣiríṣi ti ya kúrò lára Ìbà Gani Adams, tí wọ́n ń ṣẹgbẹ́ wọn, tí kálukú ń ṣe ti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, tí ò dẹ̀ sí jà. Lẹ́yìn ìgbà yẹn a ti ní ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ti dá sílẹ̀, tó jẹ́ wípé a ní synergy pẹ̀lú wọn, tí ò dẹ̀ sí issue kankan láàrin wa. Àwọn VGN wà, àwọn hunters wà, àwọn Vigilante Group of Nigeria wà, oríṣiríṣi ni wọ́n ti dá sílẹ̀ tó yẹ jẹ́ wípé a kì í ní issue pẹ̀lú wọn. But problem tí Sunday ní ó ní wípé tó bá tọ́ pé fẹ́ dẹ́gbẹ́ sílẹ̀, nobody is telling you not to form any organization àbí any security outfit báwo tó wà ló bá fẹ́ ṣe. But kì í ṣe wípé bóyá kó máa ta sí ọ̀gá wa. Tó bá ti ń ta sí ọ̀gá wa, ìyẹn ló ń fa ìjà táwa ń sọ fún yín wípé kó sọ fún kó máa dẹ́gbẹ́ sílẹ̀, nǹkan tó bá fẹ́ ṣe kó máa já búrẹ́dì sí ọbẹ̀ fún wọn. Problem ti ẹni tó bá fẹ́ kó jẹ nìyẹn, kó máa kó jẹ. Ìyẹn kì í ṣe problem ti tàwa. But kó wá máa lọ sí olóhùn lọ sínú igbó, àbóhùn lọ síbì kan, àbóhùn ṣe kankan, ó máa wà ní etí títì, ó máa ní òun lọ sínú igbó. Wàá máa sọ fún àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀, àwọn tó dẹ̀ fẹ́ kó jẹ máa kó jẹ. Wàá máa sọ fún wọn pé ìwọ rè nínú igbó, kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe, iṣẹ́ tó yẹ káàrẹ Ọ̀nà Kakanfò máa ṣe ni wọ́n ń ṣe, iṣẹ́ tó yẹ kí kinní kan máa ṣe. Tó wá máa rán àwọn bloggers ẹ láti máa blackmail Ààrẹ, láti máa tarnish image wọn. Orúkọ tí Ìbà Gani Adams build for the past 35 years, a ò ní allow ẹnìkan lákùn ti dé kó máa sọ wípé òun fẹ́ máa rubbish orúkọ yẹn. Ìyẹn ni àwa ò fẹ́. Irú ẹkùn ẹ ò ní kankan ṣe pẹ̀lú àwa. Wọ́n ló lọ sí Ìlọrin, sí Kwara State ní Gánmọ́, wọ́n ń sọ pé ẹni tó sọ pé òun dá ẹgbẹ́ lẹ̀, tó ní lẹ́nu ìgbà tí wọ́n sọ pé òun máa dá ẹgbẹ́ sílẹ̀, tó ń bẹ̀rẹ̀ sí ń dá ẹgbẹ́ 50,000, náà sọ pé òun ti rí 80,000.
ìwọ tó sọ pé ó ti rí 80,000 ọ̀sẹ̀ tó lóun rí 80,000 a ní irọ́ ní Sunday ń pa onírọ́ ni àbọ̀tí irọ́ ẹ̀ ò jẹ àwa tó bá jẹ́ pé ó ti ń parọ́ ẹ̀ yẹn tí ò bá ta sí àwa kó kan wá àwa máa wu àwọn tó máa fẹ́ máa kóró ẹ̀jẹ̀ kan máa kó jẹ so olóhùn dá ẹgbẹ́ sílẹ̀ olóhùn nídìí 50,000 olóhùn dẹ̀ ti rí 80,000 ọ̀sẹ̀ yẹn gangan ló lọ sí ganmọ́ ọ́ọ̀lù tó wà ní ganmọ́ ọ́ọ̀lù tó gbà tó ti ṣe mítì ẹ̀ tó ti àdírẹ́sì àwọn èèyàn àwọn ẹgbẹ́ ẹ̀ tó lóhùn àwọn èrò ẹkùn ẹ̀ tó lóhùn dálẹ̀ wọ́n wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi náà ni wọ́n fún wa ń bẹ̀ àwọn ará ìlú ni wọ́n tún wà nínú hall yẹn ẹ lọ wò dáadáa the capacity of that hall is not more than 500 ìwọ tó sọ wípé o ti ní ọmọ ẹgbẹ́ 80,000 first outing ẹ lẹ́yìn tó sọ pé o ní ẹgbẹ́ 80 o ti ní ọmọ ẹgbẹ́ 80,000 first outing ẹ first launching ẹgbẹ́ tó sọ pé o fẹ́ ṣe tí ẹ kóra yín wá láti gbogbo ibi tí gbogbo strength yẹn wà ẹgbà hall less than 500 capacity ta ló ń tanra ẹ problem ti ẹ nìyẹn o bá sọ pé o ní 20 million members iwájú lèrò máa ń bèrò kò sí nǹkan tó fẹ́ lọ wo fídíò wa lọ wo bá tí Gani tí wọ́n lọ sí Ìlọrin lọ wo fídíò yẹn àwa lọ sí Ìlọrin nínú Ìlọrin la lọ inú Ìlọrin òun la lọ tó bá dẹ̀ wo fídíò yẹn kó wo mọ́tò tí a kó wọbẹ̀ kó wo èrò tó wà ń bẹ̀ ẹ lọ gbé fídíò yẹn kẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn àti rádaràdá tó ń ṣe tó sọ pé òun lọ sí kinní tẹ́ ń pariwo kiri pé ibi tó sọ pé ẹ̀ ní wá ta ló mú yín lọ́wọ́ pé kẹ́ má lọ sí Ìlọrin ta ló sọ fún yín pé kẹ́ lọ sí Ìlọrin ta ló ní kẹ́ má lọ sí Ìlọrin ìṣòro ti yín nìyẹn bọ́dún kọ́tà sọ fún ni pé Sunday ń pa irọ́ onírọ́ ni Sunday ó bẹ̀rẹ̀ láti ibi tó ti sọ wípé òun jagun Mọdákẹ́kẹ́ fúnra iná ló fẹnu ara ẹ sọ wípé rìpíárà kẹ̀kẹ́ lòun ṣe lọ́wọ́ nígbà tí wọ́n jagun Mọdákẹ́kẹ́ fídíò tó ṣe wà ń bẹ̀ àwọn òkè rárá bù nǹkan tó bá sọ olóhùn la máa sọ nípa ẹ̀ ó ní òun ṣe rìpíárà kẹ̀kẹ́ ibẹ̀ ni wọ́n ti ń jagun lọ́wọ́ làwọn kò ti wá báyẹn tó ti wá pè ẹ́ pípé kò wá join ogun Mọdákẹ́kẹ́ tó fi join ogun Mọdákẹ́kẹ́ tẹ́ fi jagun Mọdákẹ́kẹ́ ìwọ náà ló dẹ̀ tó wá sọ pé ìwọ ló lead ogun Mọdákẹ́kẹ́ ìwọ tó lóun ṣe rìpíárà lọ́wọ́ táwọn kan wá báyẹn tó wá introduce ìjà sí ẹ wípé kò join ní ìjà kẹjọ máa dàjà Mọdákẹ́kẹ́ according to you wá wo yí àti wọ́n jagun Mọdákẹ́kẹ́ kó yọ kúrò nínú ọjọ́ orí ẹ̀ máa mọ̀ pé irọ́ ló ń pa irọ́ Sunday ti pọ̀ jù ìyẹn là ń sọ fún yín pé ó ní láti máa parọ́ tó bá fẹ́ irọ́ tó pa tó fi ba Yorùbá nation jẹ́ ó lè wá parọ́ ẹ̀ sínú ìjàngbara eléyìí kò kì í ṣiṣẹ́ fàyàwọ́ eléyìí kò kì í ṣe òṣèlú eléyìí kò kì í ṣe gáì tá a mọ̀ ẹ́ sí so gbogbo àwọn yẹn àwa ò fẹ́ kó máa gbé irọ́ wọ inú ìjàngbara yẹn ó ní àwa ń ṣe láti lẹ̀ tẹ́sùbọ̀dì bẹ́ẹ̀ mọ̀ pẹ̀lú wa lẹ́yìn ìgbà yẹn ló parọ́ ló sọ wípé ìyàwó Pẹ̀nkẹlẹ́mẹ́sì Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì àbúrò wọn tí wọ́n mú àbúrò Pẹ̀nkẹlẹ́mẹ́sì tí wọ́n mú pẹ̀lú ọmọ wọn tí wọ́n mú nígbà yẹn ló pariwo gbà yẹn wípé ìwọ ló bèèlì ìwọ ló rescue wọn ìkọ̀kọ̀ kó tó di pé CP commissioner of police wà jáde ní Ọ̀yọ́ state tó sọ wípé àwọn làwọn ṣiṣẹ́ adẹ̀rí fídíò báwọn ọlọ́pàá ṣe wọlé ara àwọn ọlọ́pàá tí wọ́n wọlé arírùbọn tí wọ́n lò adẹ̀rí nǹkan tí ìwọ náà ń gbé kiri kò jọra wọn àwọn ẹ̀ẹ́dẹ̀ wá sọ̀rọ̀ pé àwọn làwọn rescue àwọn people adẹ̀rí fídíò tí wọ́n fi rescue ẹ̀ ìró ẹ̀ já lẹ́yìn ìgbà yẹn o tó parọ́ kejì o tún sọ fún wa o tún sọ wípé ìwọ ìgbà tí wọ́n kidnap àwọn èèyàn ní ìlú ẹ ní Ìgbòho o ní fún wọn ní 2 hours ultimatum yẹn o ní lẹ́tẹ̀tẹ̀ wọ́n gbọ́dọ̀ release àwọn tí wọ́n mú 2 hours yẹn o ti pé o ti gbé àwọn bloggers jáde o ti ní kí wọ́n máa sọ wípé wọ́n ti release wọn o ẹ̀rù ti bà àwọn Fúlàní yẹn o wọ́n ti release àwọn tí wọ́n gbé nílùú ẹ o at the end of the day local government chairman ìlú yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá jáde náà sọ wípé no wọn ti release àwọn people yẹn o wọ́n sì wà ń bẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ní kábíyèsí náà wọ́n tún jáde àwọn ọlọ́pàá náà tún jáde wọ́n tún ṣàlàyé níbẹ̀ wípé wọ́n ti fa àwọn people yẹn sílẹ̀ at the end of the day àwọn ọlọ́pàá ṣẹ̀ wá lọ ṣiṣẹ́ yẹn wọ́n ṣẹ̀ lọ rescue àwọn people yẹn lẹ́yìn tí wọ́n rescue wọn tán wọ́n kó wọn dé hospital ó ní kí àwọn èèyàn ẹbí mélòó kan kí wọ́n lọ pàdé wọn wọ́n wá fi wọ́n ya fọ́tò ó tún wá sọ fún wọn pé ok òótọ́ ni wọ́n ẹ̀ṣẹ̀ fún wọn lẹ̀ ní ìwọ́ pẹ̀lú àwọn tí wọ́n mọ tá ló ń parọ́ fún irú ẹ̀ ti pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta again àwọn tí wọ́n tún adopt ní Oríire tí wọ́n mú bẹ́ẹ̀ ó tún pariwo bẹ́ẹ̀ nígbà tó tún máa sọ̀rọ̀ ó ní ìwọ ló mọ bí ìwọ ló fún wọn ní information bí wọ́n ṣe lọ mọ bí táwọn people yẹn wà bí wọ́n ṣe rescue wọn oríṣiríṣi irọ́ ló ń pa àwọn nǹkan táwọn sọ fún ẹ nìyẹn irọ́ tó bá ń pa gbé irọ́ ẹ̀ mọ níbi tó wà irọ́ tó fi bà Yorùbá nation jẹ́ má wàá fi bà struggle jẹ́ ìjàngbara lélẹ́yìí kò kì í ṣe 419
kò kí ń ṣe iṣẹ́ fàyàwọ́ eléyìí ò kí ń ṣiṣẹ́ gáì fúnra ẹ ló sọ̀tàn ara ẹ ọ̀wá máa fi rẹ máa wé ààrẹ ó jìnnà síra wọn ó sọ̀tàn ara ẹ eléyìí ò kí ń ṣe tọ́jú olóṣèlú ìwọ nìkan náà ló ṣe tọ́jú olóṣèlú ìwọ náà nìkan ló ṣe tọ́jú lábẹ́ àkàlà ìwọ nìkan náà ló ṣe tọ́jú lábẹ́ omi ṣòre ìwọ nìkan náà ló ṣe tọ́jú ní abẹ́ bàbá wa tí wọ́n ti di kábíyèsí sìn ìwọ nìkan náà ló ṣe tọ́jú lábẹ́ wọn fúnra ẹ náà ló fara ẹ sọ inú fídíò tó ṣe òun ló ń sọ kí ni antecedent Sunday wá bí kí ni antecedent yẹ everybody mú ẹ náà fúnra ẹ o dẹ̀ ṣe fídíò fún alára ẹ o ṣàlàyé pé tọ́ọ̀gì olóṣèlú ni ẹ o dẹ̀ tó ṣe fídíò lẹ́yìn ìgbà tí wọ́n release ẹ again tó dé o ṣe fídíò nílé bàbá kábíyèsí wa ládọjà o sọ níbẹ̀ wípé o ti máa ń dáràn sí bàbá lọ́rùn tipẹ́tipẹ́ tó máa ń yọ ẹ o tún wá dá ńlá tó ju ẹ̀mí ẹ lọ wípé bàbá ló tún wá padà wá yọ ẹ so ọ̀daràn ni ẹ láti lẹ̀ so wọlé tèmi sọ yìí lọ sí court tó bá fẹ́ lọ sí court o ò ṣẹ̀ṣẹ̀ máa lọ sí court yẹn o ṣe problem títí wa tó bá lọ sí court yẹn lè tèmi sọ nǹkan tó sọ ni mò ń sọ̀rọ̀ lé lórí iṣẹ́ owó ẹ̀ ni nǹkan tó ń ṣe nìyẹn everybody ló dẹ̀ mọ̀ ó dẹ̀ sọ fúnra ẹ̀ náà pé fàyàwó ni ẹ́ so ti bá pè ẹ́ ní fàyàwó táwọn kan ń ṣe fídíò tí wọ́n sọ wípé èmi pè ẹ́ ní fàyàwó wípé mo sọ pé fàyàwó ló ń ṣe tí wọ́n fúnra ẹ̀ tó fẹ́ lára ẹ̀ sọ pé fàyàwó ló ń ṣe ni ìgbà tí mo sọ fún ẹ tí mo sọ wípé tọ́ọ̀gì olóṣèlú ni ẹ tí wọ́n fún alára ẹ̀ ò sọ pé tọ́ọ̀gì olóṣèlú ni ẹ àbó ṣàlàyé irọ́ ló ń pa ìyẹn làwọn sọ fún ẹ pé kò yé máa pa irọ́ dẹ̀kun wọ́n máa fẹ́ra ẹ máa wé ibà igi mú jìnnà sí orí ìwọ́dẹ̀ rí bó ṣe wáyé ó máa fẹ́ bà lé ó máa fẹ́ sàbà lẹ́yìn ẹlẹ́yin ni ó máa fẹ́ sàbà lẹ́yìn ẹlẹ́yin ni ó ní bí wọ́n ṣe dá Yorùbá nation ó ní bí wọ́n ṣe dá sílẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Yorùbá Council of Elders àwọn professor àwọn Dr. Akíngbà àwọn professor Banji Akíntóyè àwọn former secretary OPC Adéṣọ̀kan àwọn tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá Council of Elders ó ní wọ́n tọ́nù tó padà tó di Yorùbá nation nígbà tó o sí ń bẹ̀ o sí inú struggle yẹn bó ṣe débẹ̀ náà tó wọnú Yorùbá nation yẹn o àìjá àkẹ́ ni gbogbo àwọn tí wọ́n dálẹ̀ tí wọ́n ṣe o páàkì wọn sẹ́gbẹ́ ni even including bàbá yẹn sẹ́ o páàkì bàbá sẹ́gbẹ́ ni òun nìkan ló wà mẹ́sàn tó bá ń sọ pé òun gàba lé ẹyin ẹlẹ́yin o ò lè gàba lẹ́yìn Ìbà Gani Adams o ò lè gàba lé ẹyin OPC Ìbà Gani Adams kò possible nǹkan tó ń ṣe àwọn tó ń ṣe fún yẹn àwọn ni kò máa ṣe fún o ò lè ṣe fún ààrẹ tiwa láíláí kò lè possible àtọ́wà wa ò lè gbà so gbogbo irọ́ tó ń pa kò sí ìtókà wa pẹ̀lú yẹn so ìdàbí sọ fún ẹ wípé kó o yé máa pa irọ́ kò kan ọ̀rọ̀ struggle tó bá gbé irọ́ tó gbé wọnú struggle yìí kò lè pè ẹ́ rárá so nǹkan táwọn sọ fún ẹ ni wípé bó ṣe wà ẹ̀sìn olóhùnṣe struggle nǹkan tó wá ń ṣe ẹ̀sìn ibi tí OPC bá wà àwọn structure tó OPC bá ní ibẹ̀ lọ́rùn àwọn èèyàn bí kan máa lọ síbẹ̀ kan lọ máa tọ́nu OPC sí ìrù ẹ̀kùn kó dẹ̀ lè possible àìmọye ibi tó ti dé tá a ti gbọ́ tí wọ́n ti lé àwọn ọmọ ẹ̀ tó ti rán àwọn ọmọ ẹ̀ lọ táwọn OPC ti lé wọn lọ pé no àwọn ò fẹ́ rẹ̀ ẹ̀kùn títí táwọn nǹkan OPC ní àwọn ń ṣe ẹgbẹ́ OPC ó dẹ̀ gbé àwọn tí àwọn ń ṣe tẹ bá máa sọ̀rọ̀ ẹ máa ní wọ́n dáwó nínú ẹgbẹ́ OPC a máa dáwó nínú ẹgbẹ́ OPC lóòótọ́ náà dáwó nínú ẹgbẹ́ OPC ẹgbẹ́ tí èèyàn bá ti ṣe tí ò bá ti dáwó ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ni tó bá lọ church wà dáwó gbogbo ibi tó bá ti rí tí gbéga bá ti wà contribute ìwọ fún alára Yorùbá nation tó ń ṣe ṣùgbọ́n wọ́n dáwó fún ẹ ṣe báwọn tó wà lábúrò ni wọ́n dáwó fún ẹ tán dáwó lé lọ́wọ́ ṣe bí ìwọ iná ló ti ń pariwo kiri lẹ́yìn ìgbà tí a tó sọ pé òun wọgbó kiri ló ń pariwo kiri pé drone méjì ló ní o onídìí drone mẹ́fà onídìí drone méje tó níjà àbúrò ẹ kó máa sọ lórí program ẹ lóní kó máa fún ẹ ní bọ́ọ̀sì tó ń fún ẹ lóríṣiríṣi wọ́n fún ẹ ní bọ́ọ̀sì náà wọ́n ti fún ẹ ní bọ́ọ̀sì tuntun white kan tó ń lò á rí nídìí ẹ tí wọ́n fa dẹ̀ àwọn tí wọ́n fún ẹ bẹ́ẹ̀ náà ni wọ́n ti kó drone rẹpẹtẹ fún ẹ tó ń kó fún ẹ wà á dẹ̀ máa sọ pé ẹgbẹ́ àwa ọ̀dẹ̀ rí àwa òtọ́rọ bára ẹgbẹ́ OPC Ìbà Gani Adams òtọ́rọ bára nǹkan tí àwa ń ṣe ẹgbẹ́ tiwa ẹgbẹ́ OPC à ń dáwó láti fi ṣe program ni kò sí ọmọ ẹgbẹ́ kan tó máa sọ pé òun dá owó kan pé òun fún ààrẹ wípé owó ilé yìí owó oúnjẹ yín àfẹn tó bá máa gbà lọ́wọ́ Ìbà Gani Adams òun ló kù so kò sẹ́mbẹ̀ tó máa dán òun dáwó kan pé owó oṣooṣù ni o àbò oúnjẹ ní àbò nǹkan kan bẹ̀ tó owó tá à ń dá owó progress wà là ń dá owó progress ẹgbẹ́ wa òun là ń dá owó tí a fi ń ṣe program òun là ń dá tá a bá ti ní program tá a bá fẹ́ ṣe àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n máa dáwó kọ́dẹ̀ tó dáwó Ìbà Gani Adams bá ti dá owó wọn tán tá a ti rí pé iye báyìí bóyá a nídìí 20 million láti fi ṣe program táwọn ọmọ ẹgbẹ́ bá dáwó lọ dáwó bọ̀ tó bá yẹ pé 10 million náà bá rí dá àbí 11 million náà bá rí dá owó tó bá kù Ìbà Gani Adams tó ń gbé sílẹ̀ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ yìí tí wọ́n wà pẹ̀lú ẹ̀ lọ bèrè lọ́wọ́ wọn tó bá bèrè lọ́wọ́ wọn wọ́n á ṣàlàyé fún ẹ
ó àti olóòdẹ́gbẹ́ ìdẹ́gbẹ́ sílẹ̀ mo ṣe problem ti tiwa àwọn ní ìṣù pẹ̀lú ìró ẹgbẹ́ tó bá dá sílẹ̀ dá ìró ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ oríṣiríṣi ti wà nílẹ̀ Yorùbá tí wọ́n ti dá sílẹ̀ táàdẹ̀ ní ìṣù pẹ̀lú wọn even as a matter of fact nígbà tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land fúnra wọn ni wọ́n sọ wípé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kò kí ṣe nǹkan tó OPC nìkan lè dá ṣe wọ́n dẹ̀ pè wípé àwọn fẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ìjàngbara tí wọ́n wà nípa ọ̀rọ̀ security kí wọ́n dìde láti lè secure ilẹ̀ Yorùbá kan join àwọn òun náà fi fọ́ọ̀mù nǹkan tá pè ní SSSG Southwest Security Stakeholders Group ẹgbẹ́ tó wà ń bẹ̀ we have 14 different groups 14 different organizations òun ló wà ń bẹ̀ tí wọ́n jọ ń ṣe gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà gbogbo àwọn VGN gbogbo àwọn hunters gbogbo àwọn ọ̀dà OPC òun náà wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ ìṣọ̀kan ó wà ń bẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin ó wà ń bẹ̀ oríṣiríṣi gbogbo wọn wà ń bẹ̀ torí kálukú ló ní róòtù máa play ní ojú ogun so all these things ẹgbẹ́ Ààrẹ kó wù wọn jọ àwọn tí wọ́n yapa kúrò nínú ẹgbẹ́ OPC Ìbàdàn tí wọ́n dá ẹgbẹ́ tí wọ́n sílẹ̀ nígbà tí wọn ò ta síbá tí wọn ò sọ̀rọ̀ ibà láìda ó lè gbọ́jà wa kò síjà kankan láàrin wa kálukú ṣe títí ẹni ọkùnrin àtàtọ̀rìn obìnrin àtàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ ju ẹnìkan lọ OPC tó dẹ̀ ń wò yẹn òun náà ń pè ní omi àbùkù tán omi òkun olẹgbẹ́ OPC Ìbàdàn tẹ́lẹ̀ ìbá kúrò ó tún máa kún sí ni títọ̀ wọn bá ti mú tiẹ̀ kúrò ó tún máa kún sí ni ìwọ̀nba àwọn tó dẹ̀rí tó ń jọyìn lẹ́yìn tí wọ́n bá dá ẹgbẹ́ OPC sílẹ̀ tí wọ́n bá dá ẹgbẹ́ sílẹ̀ àwọn kan wà nínú OPC tẹ́bá láwọn èèyàn tó ń jáde síta tí wọ́n sọ̀rọ̀ sí Ìbàdàn tó ń sọ oríṣiríṣi ẹ lọ wádìí wọn dáadáa it is either kó jẹ́ wípé criminal àwọn ọmọ olè tí wọ́n ti jalè nígboro ní àwọn ibì kọ̀ọ̀kan táwọn ọmọ ẹgbẹ́ wa ti mú ìkanra ẹ̀ ó wà nínú nǹkan tó ń bí wọn tó ń dùn wọn àwọn ọmọ olè àwọn ọmọkọ́mọ tí wọ́n ti hùwà tí ò dáa táwọn OPC ti mú tí wọ́n ti hand over fáwọn ọlọ́pàá tí wọ́n ti mú tí wọ́n ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ló pọ̀ jù nínú wọn ẹlòmíì nínú wọn ó ti lọ sí abroad sí lẹ́yìn ìgbà tó ń release ẹ̀ ní detention ó sá lọ sí abroad irú wọn náà wà ní abroad tó ẹgbẹ́ tó bá ti gbọ́rọ̀ ọkọ̀ Ìbàdàn dáadáa wọn á máa bínú wọn á máa sọ oríṣiríṣi tó máa comment oríṣiríṣi ìyẹn ò dẹ́ ṣe problem ti ta wa so gbogbo yẹn tó àwọn tó bá wà nínú OPC bàtà OPC sílẹ̀ ẹlòmíì wà tó jẹ́ OPC tó jẹ́ pé ìgbà tó wà nínú OPC Ìbàdàn ó broad gan is an institution so ẹlòmíì wà ń bẹ̀ kò rí pò tó bá di pé ipò ló wá wá nígbà tó dẹ̀ wá kò wá ipò tó fẹ́ bẹ̀ kò rí tí ò bá rí tó bá dẹ́gbẹ́ tuntun míì sílẹ̀ á wò kó máa rí kò ń bẹ̀ agbàbẹ̀ lọ ẹlòmíì wà olójú kòkòrò ni nígbà tó bá dénú ẹgbẹ́ tó rí wípé ọ̀rọ̀ ẹgbẹ́ wa kò jẹ́ mọ́rọ̀ ojú kòkòrò tó bá dẹ́gbẹ́ mi tuntun sílẹ̀ abábẹ̀ lọ ẹlòmíì wà olè ni tó bá wá join ẹgbẹ́ OPC Ìbàdàn tí àwọn ẹ̀dùn fún wa ní information pé olè lélẹ̀ yóò a máa lé tó bá jẹ́ àkúrò bẹ́ẹ̀ ẹlòmíì ò ní tẹ̀lọ́rùn tó dẹ̀ ti wà nínú ẹgbẹ́ tipẹ́tipẹ́ tó bá wà ń bẹ̀ ta dẹ̀dẹ̀ pé kò ní tẹ̀lọ́rùn tí nǹkan lọ bí tí ò yẹ kó jẹ kó máa lọ ó wà ń bẹ̀ tó jẹ́ pé tó bá ti rí bẹ́yẹn àkúrò tó bá dẹ́gbẹ́ mi lẹ̀ àlọ́bà wọn àti dẹ́gbẹ́lẹ̀ kọ́ ló má ta àti dẹ́gbẹ́lẹ̀ ò lé àmọ́ ẹ̀sán dẹ́gbẹ́lẹ̀ but báwo ló fẹ́ sustain ẹgbẹ́ yẹn Sunday ò lè ní ẹ ó lè kò lè kó ẹgbẹ́ jọ ó lè ò lè maintain ẹgbẹ́ èyí tó dálẹ̀ yìí ẹ máa wo nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ ó lè ẹ tó bá fẹ́ dẹ́gbẹ́lẹ̀ kò ní jẹ́ olè olè ní ẹ everybody ló mọ̀ kó lè ní ẹ so ẹ tó bá dẹ̀ jẹ́ olè kò lè control ẹgbẹ́ Sunday olójú kòkòrò ní ẹ ẹni bá jẹ́ olójú kòkòrò kò lè control ẹgbẹ́ Sunday lóhùn rẹ̀ ìjà ní ẹ ẹni tó bá jẹ́ lóhùn rẹ̀ ìjà kò lè control ẹgbẹ́ oríṣìíná ní ẹ ẹni tó bá ń ṣèrànù kò lè control ẹgbẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò kára àwọn characteristics tí yóò yẹ kó rí lọ́wọ́ leader ni ó dẹ̀ pa lọ́wọ́ ẹ̀ so continue láti máa ṣe òní ó dá ẹgbẹ́ sílẹ̀ bó ṣe wà ní sí gbogbo ẹgbẹ́ tó ń dálẹ̀ tó bá ti dé rẹ̀ báyìí ó máa ẹja kẹ́ni tó bá ti dé rẹ̀ báyìí ó máa ẹja kẹ́ni bó dẹ̀ ṣe ń ẹja kẹ́yẹn ìṣòro tiẹ̀ nìyẹn ẹgbẹ́ yẹn dẹ̀ máa fọ́ ni ó láṣeyọrí kankan eléèkọ́ ló máa kọ́ dálẹ̀ ẹ ti ṣe oríṣiríṣi gbogbo ẹ̀ náà ó ń collapse ni so a máa wo nǹkan tó máa gbẹ̀yìn eléyìí náà so problem ẹ nìyẹn Sunday mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ ẹgbẹ́ tó ló dálẹ̀ àwọn wo lè executive ẹ̀ ìwọ nìkan ni chairman ìwọ nìkan ni president ìwọ nìkan ni secretary ìwọ nìkan ni treasurer ìwọ nìkan ni financial secretary ta ni secretary ìlú ẹkùn ẹ sọjáde kò jẹ́ ká gbọ́ ta ni deputy ẹ sọjáde kò jẹ́ ká gbọ́ di ó lè jẹ́ ká gbọ́ tó yàn ó ní commander ìlú ẹkùn tó yan kíláàsì àwọn product ààrẹ náà ní àwọn tó ti wà nínú ẹgbẹ́ ààrẹ tẹ́lẹ̀ tí wọ́n sì ń bẹ̀ mọ́ tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ wa àwọn ló fi síbẹ̀ yẹn ṣẹ́ni tó yẹ kó máa bínú sí nìyẹn ẹni tó yẹ kó máa rán pé kó máa bú nìyẹn ẹni tó yẹ wípé iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ti ń jẹ àwọn ààrẹ ló bíùdì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kójọ yìí ààrẹ ló bíùdì wọn so but eré ọmọdé ogún ọmọdé kò lè ṣeré gbogbo ọdún
tẹ́lómi bá wà tó wà nínú ẹgbẹ́ pẹ̀lú ààrẹ tọ́ndẹ̀ rí wípé bóyá ìwé tí ààrẹ fi ń ṣe ẹgbẹ́ ìwé tàbí bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọwọ́ tàbí bẹ̀rẹ̀ ẹgbẹ́ nígbà kan ọ̀tọ̀ nígbà tá a dẹ̀ rí wípé bá ṣe ń lọ yìí tá a bá kọ̀ntínú bẹ́ẹ̀ orúkọ ẹgbẹ́ ò ní dá ààrẹ ni pé a need láti redeem image ẹgbẹ́ a láti redeem image ẹgbẹ́ àti ibi tí a ti ń ṣe àwọn àtúnṣe láti sanitize ẹgbẹ́ ẹlòmíì wà tó yẹ pé sanitation yẹn kò bá lára mu ó lọ ẹlòmíì wà nínú àwọn tó kó jọ́nsìn tó jẹ́ wípé ìwà wọn ò bá ti ẹgbẹ́ yìí mu lẹ́yìn àfi lé wọn kúrò nínú ẹgbẹ́ ìwà wọn ò bá tẹgbẹ́ ìmúra fi lé wọn kúrò nínú ẹgbẹ́ bàtà bá tẹ̀lé wọn kúrò nínú ẹgbẹ́ tó bá rí ibi tí àyè ti máa gbà wọn tó ti máa fẹ́ lá wọn máa lọ bẹ ìyàwó tí ọkọ bá kọ̀ sílẹ̀ tó ti kọ̀ sílẹ̀ tó wùwà tí ó dá tó kọ̀ sílẹ̀ tó bá rí ọkùnrin míì níta tọkùnrin míì bá rí níta ó máa dàbí sisi ní ojú ẹ̀ ní ẹ̀jẹ̀ kan jọ gbé fún ọdún méjì fún ọdún mẹ́ta ẹ̀ máa rí nǹkan tó máa gbẹ̀yìn so tó bá sọ pé o dẹ́gbẹ́lẹ̀ kí ni ìró ẹ̀kún ẹ kí ló fẹ́ fi tẹ́tì wa kò sí nǹkan tó fẹ́ fi jẹ́ tẹ́tì fún wa lọ dáadáa kó lọ wo structure ó dẹ̀ lè rí ọmọ rẹ ẹni tó mọ nǹkan tó ń ṣe nínú ẹgbẹ́ yìí ẹni tó ti pẹ́ nínú ẹgbẹ́ yìí tí orí ẹ̀ pé nínú ẹgbẹ́ yìí tó jẹ́ ọmọ tẹni tó dìdí ní ọkàn láti ṣe struggle ó lè rí wọn confuse you cannot gain them torí pé àwọn fún ara wọn mọ̀ Ìbà Gani Adams ọ̀gá ti wá olórí ti wá transformer ti wá ọlọ́run kejì ti wá Ìbà Gani Adams olóòótọ́ ni wọ́n òótọ́ tí wọ́n ní òun la fi ń tẹ̀lé wọn Ìbà Gani Adams kò kìí ṣe olójú kòkòrò Ìbà Gani Adams òun la fi ń tẹ̀lé wọn Ìbà Gani Adams kò mọ tara wọn nìkan òun la fi ń tẹ̀lé wọn Ìbà Gani Adams bọ́n ṣe ń fẹ́ bọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n nífẹ̀ẹ́ ọmọlẹ́yìn wọn tó wà lẹ́yìn wọn òun la ṣe ń tẹ̀lé wọn tabadẹ bẹ̀rẹ̀ ìpàdé ọdẹ lè bá Ìbà Gani Adams ṣe tó bá wà nínú ìpàdé wọn máa ní sense of belonging wọn á fún ẹ láàyè láti sọ̀rọ̀ tó bá wà ní méjì ìwọ nìkan náà ló máa bẹ̀rẹ̀ ìpàdé ìwọ nìkan náà ló máa parí ẹ̀ à ń rí ìnà àwọn anígbogbo ẹ̀ online ìwọ nìkan náà ló máa bẹ̀rẹ̀ ìwọ nìkan náà ló máa parí ẹ̀ ìwọ nìkan náà ló máa sọ̀rọ̀ ìwọ nìkan ló máa ṣe gbogbo ẹ̀ tí bá ò rí bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ dáadáa structure wà institution ní OPC kò sí èèyàn tó wọ bẹ̀ tí ò ní rí ọgbọ́n kọ́ ó máa rí ọgbọ́n kọ́ ó máa rí òye mú látara Ìbà Gani Adams so o lè ẹ́bà fi ara ẹ máa wé Ìbà Gani Adams understatement ni so kò sí anybody kò jọra wọn rárá kò sí nǹkan tó fi jọra wọn so mo fi àsìkò yìí sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé bóyá tó ní kán dárò ẹ̀kọ́ sílẹ̀ àmọ́dá gbákan sílẹ̀ àmọ́dá òkọ̀ sílẹ̀ òun ló fà á tí a fi ń tí àwọn ọmọ wa tí wọ́n fi jáde nǹkan táwọn ọmọ wa fi jáde ni wípé ẹgbẹ́ OPC mo ti sọ síwájú nínú program tí mo ṣe last mo sọ fún yín pé OPC ni àwa ń jẹ orúkọ Ìbà Gani Adams òun ni àwa ń jẹ Ìbà Gani Adams ọ̀gá títí wá ní àwa ò fi ṣeré a mọ iyì wọn a dẹ̀ mọ̀ wípé alápọ̀nlé èèyàn ni wọ́n olórí tó fẹ́ràn ọmọlàkejì ẹ̀ olórí tó ń wá dáadáa fún ọmọlàkejì ẹ̀ olórí tó ń jẹ tó ń fún ọmọlàkejì ẹ̀ jẹ ni Ìbà Gani Adams ò fún alẹ́jà jẹ́ o Ìbà Gani Adams ti kọ́ wa bọ́n ṣe ń pẹja ni Ìbà Gani Adams kò fún alẹ́jà jẹ́ wọ́n kọ́ wa bí wọ́n ṣe ń pa ẹja ni wọ́n fi kálukú sí ìletò kọ̀ọ̀kan láti máa ṣoríire as a matter of fact lọ bèèrè dáadáa most àwọn tí wọ́n wà pẹ̀lú ẹyẹ tí wọ́n sọ wípé àwọn wà pẹ̀lú ẹ oríire tí wọ́n ṣe lọ́dọ̀ Ìbà Gani Adams òun ló sì wà lọ́wọ́ wọn dọ̀la èèyàn míì tó kọ́lé nínú wọn tó bá sọ fẹ́ pé òun kọ́lé o ó lọ sí inú ilé ẹ̀ ilé tó báyìí lóun kọ́ ilé tó kọ́ nígbà tó wà lọ́dọ̀ Ìbà Gani Adams òun ló sì gbé dọ̀la mo rí kan nínú wọn tó ṣe ọ́díò kan tó sọ̀rọ̀ kan pẹ̀lú Tẹ́ni Ológo tó fi ń sọ nínú voice note yẹn tí mi fẹ́ dárúkọ ẹni yẹn tó fi ń sọ̀rọ̀ nínú mo yẹ sọ yẹn máa ti yé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó fi ń sọ wípé òun ti ń kọ́ ilé kí Sunday tó kọ́lé kò sí rọ́mẹ̀ ó ti ń kọ́ ilé kí wọ́n Sunday tó kọ́lé ilé tó dẹ̀ kọ́ through Ìbà Gani Adams ààrẹ ló fún ilẹ̀ tó kọ́lé sí ààrẹ ló fún ní another land again pé kó tà kó fi ṣe foundation ilé ọ̀dẹ̀ tó nípa tá ààrẹ tó kó lórí ilé yẹn ẹ bèrè lọ́wọ́ ẹ̀ dáadáa kẹ́bèrè àwọn míì náà tó wà pẹ̀lú ẹ mọ́tò tí ààrẹ sì gbé fún wọn tí wọ́n sì ń lò òun ló wà lọ́wọ́ wọn títí dọ̀la go and ask them ṣé irú ẹni bẹ́yẹn ẹ̀yẹ wá jáde síta ẹ̀yẹ máa bà lórúkọ jẹ́ àwa máa wò yìí ibi tí mo wà wájú yìí mi ò lè ka oore tí mo ti rí látara Ìbà Gani Adams mi ò lè ka àwọn àǹfààní tí mo ti rí látara Ìbà Gani Adams so what are you now telling us so tó bá rò pé bóyá o lè wọnú ẹgbẹ́ yìí o dẹ̀ lè sọ ká èèyàn tó torí ẹ̀ sórí rẹ̀ Sunday olówó lọ́wọ́ mọ́tò ní mọ́tò tí wọ́n fẹ́ tà
tó wá kó sínú ọgbà ẹ wọ́n máa fi máa ṣe fídíò nínú ilé wà ní wọ̀lò ní mélòó ló ń gbé jáde nínú ẹ̀ mélòó ló ń gbé jáde nínú àwọn mọ́tò tó wà nínú ọgbà ẹ ibi tí ẹ̀yìn tí ẹ̀ ń tẹ̀lé torí yóò ti pé nìyẹn èyàn máa kó mọ́tò sínú ilé máa kàjú àwọn tó wà lábúrọ̀d mọ́tò tó ń fẹ́ tà tó ń kó sínú ọgbà ẹ̀ mọ́tò tí wọ́n fẹ́ tà tó ń kó sínú ọgbà ẹ̀ a máa gbé a máa fi ṣe fídíò nínú ọgbà ẹ̀ a lò ní mọ́tò olówó lòun òun ti lówó ti pẹ́ òun ti nígbà ti pẹ́ òun ti láwọ̀ kan ti pẹ́ irọ́ burúkú lẹ́yìn bí kọ́ọ̀pù méjì tó máa ń gbé ilọ́ọ̀sì méjì tó máa ń gbé kiri àti àdàfin ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ra bọ́ọ̀sì kan fún ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń gbé kiri ó ò ní tó ń gbé jáde gbogbo àwọn tó wá ń gbogbo àwọn exotic cars tó páàkì sínú ọgbà ẹ ó kì í lò ní Sunday ẹ̀yin tẹ́ ń tẹ̀lé òpònú ni yín ẹ bèrè lọ́wọ́ ẹ̀ kílódé òkìlò tó bá jẹ́ pé òun lónìí so fake life ló ń lò àwa mọ̀ ẹ̀ bẹ́ẹ̀ lọ béèrè dáadáa àwọn tó bá mọ̀ mí dáadáa kó o béèrè oore Ọlọ́run tọ́lọ́run ti ṣe fẹ́mi tí mò ń bẹ sọ̀rọ̀ ẹ̀ àwọn tó kéré sí mi gan oore Ọlọ́run tọ́lọ́run ti ṣe fún wọn láti ara ibà Gani Adams kò kí ń ṣe kékeré so fún díẹ̀ yìí àwọn tí wọ́n ti ṣe oríire látara ibà wọ́n yapa rẹpẹtẹ tí wọ́n ti ṣe oríire ọ̀gá kan ọmọọṣẹ́ 1 billion ní bá Gani Adams tí wọ́n ti ṣe oríire tí wọ́n ti lọ́lá tí wọ́n ti di baálẹ̀ tí wọ́n ti di ọba tí wọ́n ti di kánsẹ́lọ̀ tí wọ́n ti di good business men and women wọ́n pọ̀ rẹpẹtẹ through ibà Gani Adams ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwa ò depend lórí anybody ibà ò depend lórí anybody ẹgbẹ́ títí wa ẹgbẹ́ wa làwa ń ṣe àwa ò ṣẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ wa là ń ṣe ẹni tí a bá fẹ́ ṣe within our organization a máa pera wa ni a máa jókòó a fẹ́ ṣe nǹkan báyìí a fẹ́ ṣe nǹkan báyìí a fẹ́ ṣe nǹkan báyìí ìwọ mú 1 naira wá ìwọ mú 2 naira wá olórí awáfíì tó pọ̀ wọn wá fi kún ìyẹn la fi ń succeed ìyẹn ló fi jẹ́ pé kò sí èèyàn kankan tó lè takò wa kò sí anybody tó lè gbé wa ṣubú tó bá ń gbọ́ jábọ́ kò fọ́ OPC ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni aráyé kílákílá tí ò tiẹ̀ dáyadáya OPC ló ń jẹ́ bẹ́ẹ̀ OPC ni ẹ̀wọ̀n rẹ̀ forí bá rí o mo fẹ́ sọ fún ẹ Sunday lọ ro dáadáa lọ wọnú history memory lane kí ni ìwọ jẹ́ ìwọ èèyàn lásán tó ló dá ìwọ ẹ̀kùn sílẹ̀ tó wá ní ìwọ jẹ́ threat fún wa president Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà tó wà ní president Nàìjíríà mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn gbógun ti ẹgbẹ́ OPC wọ́n gbógun ti Gani Adams ajẹ́rí wọn gbogbo ẹni mo fi sọ Ṣàngó apá bàtà apá jọmọjọmọ etí ẹ̀ ìwà títa ní president olórí ìlú tó jẹ́ president ìlú ọ̀tàkù Gani Adams wọ́n dákù OPC wọ́n declare shoot aside on OPC ọ̀nà rẹ̀ 1999 ni mo sọ fún ẹ níbo ló wà nípa yẹn 1999 president Ọbásanjọ́ wọ́n declare shoot aside on OPC ọ̀hún instead kó lọ sílẹ̀ àtún wax stronger sí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lọ́dọ̀dá kó lọ bèrè Okiro commissioner of police Lagos State nígbà yẹn Okiro lọ bèrè ogun tó gbé tí OPC ó gbógun tó OPC lójú méjèèjì pẹ̀lú gbógun tó OPC tó OPC tó ń pọ̀ sí OPC ń pọ̀ sí wọ́n pè ọlọ́pàá kan ní Òjó ní pàǹtí lọ bèrè dáadáa Òjó ni olóhẹ̀dì pàǹtí bó ṣe gbógun tí OPC tó ń arrest àwọn èèyàn wa tó ń ṣe oríṣiríṣi tó pẹ̀lú àwọn èèyàn wa bó ṣe ń arrest wọn tó pẹ̀lú nǹkan tó ń ṣe nígbà yẹn náà OPC ò torí ẹ̀ dínkù à ń pọ̀ sí ni táwa ní ìwọ lásán ìwọ ọmọ lásán ìwọ bicycle repair lásán tó máa jẹ́ threat fún OPC tó máa jẹ́ threat fún Gani Adams ìwọ tọ́jú olóṣèlú tó máa jẹ́ threat fún Gani Adams tó máa jẹ́ threat fún OPC ìwọ smuggler tó máa jẹ́ threat fún OPC ta ni ẹ́ so lọ erase ẹ̀ ní máa jẹ àti gbogbo àwọn dèdèrè tẹjọ́ kúra nítorí tí wọ́n jọ ń ṣe tẹjọ́ tí wọ́n ṣe program tí wọ́n sọ pé èrò ẹkùn ló ń bí wọn nínú kí ló ń kọ́ wá pẹ̀lú ẹkùn àgbórí ẹkùn àbí fòrò ẹkùn àbí ìdọ̀ ẹkùn kí ni tí wá pẹ̀lú gbogbo yẹn kí ló kan business kí ni business OPC pẹ̀lú gbogbo yẹn kí wọ́n tún jẹ́ kí n sọ fún ẹ kí ìrò ẹkùn ẹ kó wọlẹ̀ bó ṣe mú wọn torí ló tábà fi tọ́mọ èrè ló máa wò kó wọlẹ̀ tán ìmí àtúnjáde ẹlòmí àtúngbẹ́gbẹ́ mi jáde kọ́ máa gbẹ́gbẹ́ jáde láti ní títí dọ̀la kò ní ẹni tí ń ṣe pẹ̀lú OPC máa dúró ní OPC tó máa pọ̀ sí ni ibi ìgbà tó bá ti ń wá ṣubú OPC l'OPC máa pọ̀ sí àwa ń ṣe oríire sí ni àwa ń ṣe dáadáa sí ni lọ bèèrè dáadáa àwa ń ṣe dáadáa sí ni program ti wa ò dúró àdẹ̀ depend lórí anybody à ń ṣe gbẹ́ wa pẹ̀lú ìlàgùn wa òun la fi ṣe ní ọlá ibi kọ̀ọ̀kan àyè kọ̀ọ̀kan tí Gani Adams ti fi ọ̀pọ̀lọpọ̀ wá sí
tá a ti ń jẹ tá a ti mu tá a ti ń rí bá ti ṣe tá a ti ń rọrùn gbígbà tóró tá a bá ń rí inú nǹkan tá à ń rí òun la fi ń contribute sínú ẹgbẹ́ yìí tá a bá dẹ̀ ti contribute ẹ̀ tán níbi tá a bá bá dé àlọ́ gbé bá ọ̀gá wa ibà o nǹkan tá a fẹ́ ṣe yìí o nǹkan báyìí ló wà lọ́wọ́ wa o ibà yìí la bá dé o àrẹ àdẹ̀ mú owó lápò ara wọn wọn á dẹ̀ fi kún lọ dé ẹgbẹ́ ta dálẹ̀ nílùú òyìnbó lọ bèrè àwọn tó wà ní ojú òpó ni mo wà yìí gbogbo ayé gbọ́ mi àwọn ẹgbẹ́ ta dá ẹgbẹ́ OPU lọ bèrè dáadáa gbogbo àwọn ẹgbẹ́ OPU ta ní ẹni tí a bá fẹ́ ṣe even in the diaspora àmúra ń bẹ̀ ni owó tó bá ti dá wọn á dá owó àrẹ máa fowó kún ni àrẹ máa dá owó tí wọn òun ló ń pọ̀ jù nínú owó tó máa fi kún kí ló ń sọ kí ló fi ṣeré bí ọmọ ejò yìí ibà Gani Adams máa ní tó bá sọ̀rọ̀ owó Alaye lówó owó tí ò lè tán ó ń bẹ lọ́wọ́ bá Gani Adams gbàgbé ẹni tó bá ń wá ìṣubú ibà Gani Adams ó máa ṣubú ni ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú tó bá sọ̀rọ̀ nípa intelligent orí bàbá pé tó bá sọ̀rọ̀ nípa experience ó wà ń bẹ̀ tó bá sọ̀rọ̀ nípa pé kéèyàn kọ́ pèèyàn ní ọmọkùnrin tó bá sọ̀rọ̀ nípa pé ká pèèyàn ní ọmọkùnrin nílẹ̀ Yorùbá tó bá tó fẹ́ ká sọ pé ọmọkùnrin rèé o tó pé ní ọmọkùnrin ewé ni egbò ni àdúrà ni gbogbo nǹkan tí wọ́n fi jagun gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ibà Gani Adams ọkùnrin wà wówó ni ọkùnrin tó ń fight military civilian tó fight military tó borí military ibà Gani Adams ló ń jẹ́ bẹ́ẹ̀ olórí ẹgbẹ́ tí ìjọba àpapọ̀ dojú ìjà kọ tó lè borí wọn ibà Gani Adams ló ń jẹ́ bẹ́ẹ̀ olórí ẹgbẹ́ tí àwọn jàǹdùkú àwọn olè àwọn agbódebà tó wà nínú ọlọ́pàá tí wọ́n dojú ìjà kọ ibà Gani Adams ti borí wọn ta ló nítàn ajagun ṣẹ́gun ibà Gani Adams àpáta ni ẹnikẹ́ni tó bá fi orí lù báyìí wọ́n máa fọ́ dànù èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ àyànmọ́ ni látọ̀run lọ wádìí dáadáa àyànmọ́ gidi ni látọ̀run wọ́n lè tó ṣiṣẹ́ kù ìbá ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀gbógún kẹ́ẹ̀gbégbá kẹ́ẹ̀gbé 1000 kẹ́ẹ̀gbé million kẹ́ẹ̀ máa ṣe gbogbo ilé ìtẹ́ṣe yìí kò jọ wá lójú. President Buhari ó gbógun ti bá Gani Adams nígbà tó gbógun ti bá pẹ̀lú bó ṣe gbogbo 8 years tó lò kò fi bá Gani Adams ṣe rẹ́rìn kò bá wọn rẹ́rìn ó gbógun ti wọn ni bó ṣe gbógun ti wọn tó ààrẹ rẹ́yìn ẹ̀ ibà Gani Adams rẹ́yìn ẹ̀ kọ́lọ́n kó foríjì àfi yọ à ń sọ fún ẹnìkan tí ìwọ náà mọ̀ ni káwá sọ pé ìwọ lásán ìwọ bicycle repair ló máa jẹ́ threat fún ibà Gani Adams so ààrẹ orí ti yín ro ẹ máa ṣe tiyín ká máa ṣe tiwa ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ̀ntínú àti máa ta sí wa àbò kọ̀ntínú àti máa sọ fún àwọn bloggers ẹ pé kí wọ́n máa bú ibà wọ́n máa borúkọ bá jẹ́ ẹgbẹ́ nǹkan ṣe wọ́n gbé bí àlè ibà lọ́wọ́ láti ọdún 1998 ni mo ti wà lẹ́yìn ibà Gani Adams ni mo ti mọ̀ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n wà pẹ̀lú ẹ̀sìn tí wọ́n ti gbẹ́nu ẹgbẹ́ wa 1998 ni mo ti mọ̀ ibà Gani Adams tí mo ti wà lábẹ́ wọn tí wọ́n ti ń train mi láti 1998 tí mo ti mọ̀ wọn mi ò rí ibà òmu ọtí rí tẹ bá máa rí ọtí lọ́wọ́ ibà gáàsì ṣìnáà bóyá wọ́n fi ṣàdúrà níbì kan àbọ̀ ṣe àwọn aṣètùtù kan àbáṣe kankan tí wọ́n sọ fún wọn pé kán tèsì ẹ̀ tó bá dẹ̀ máa gbà wọ́n kàn máa zip ẹ̀ wọn ò mú ṣìnáàpù gáàsì ṣìnáàpù tó fi máa bu ṣìnáàpù tó fi ń dé orí ṣìnáàpù yẹn kọ́pà ṣìnáàpù yẹn wọn ò mú lè dàjì láti ọdún tí mo ti mọ̀ ẹ̀yin wá múra ẹ̀ wá gbé bíà ẹ̀ gbélé wọn lọ́wọ́ ẹ̀ ṣe fọ́tóṣọ́ọ̀pù bíà ẹ̀ wá gbélé ba lọ́wọ́ ẹ̀ nípa ìbá ọlọ́tí kò sí nǹkan tẹ́ ti sọ nípa ìbá oríṣiríṣi nǹkan lẹ́ ń sọ nípa wọn bẹ́ẹ̀ ṣe ń sọ tó bàbá tó ń peléke sí ni bàbá tó ń peléke sí ni bàbá tó ń gòkè sí ni bàbá tó ń ṣoríire sí ni so ìyẹn ó jẹ́ ti ẹ̀yìn ti Sunday àti àtàwọn bloggers ẹ̀ arákùnrin kan tí a mọ̀ sí Adéníyì Israel ní orúkọ ẹ̀ tí Dara tó wà ní Germany tó sọ ní bàbá Èkìtì Adéníyì Israel lórúkọ ẹ̀ Dara ló sọ di bàbá Èkìtì yẹn ló wá padà wá ń jẹ́ tó bo orúkọ ẹ̀ mọ́lẹ̀ mo rí tó ṣe fídíò kan tó ń sọ̀rọ̀ nípa ibà Gani Adams tó tún sọ̀rọ̀ nípa fídíò tí mo ṣe
tó ń sọ pé bàbá tèmi gbéwúrẹ́ mo fẹ́ sọ fún ẹ lóòótọ́ ó ṣe research ẹ wọ́n sọ fún ẹ pé ọmọdé òun ni mí yes ọmọdé òun ni mí I am from ọmọdé òun bàbá mi Alhaji Àsìkòláyé bàbá lábẹ́rẹ́ wọ́n pè wọ́n bàbá lábẹ́rẹ́ or 12-12 tó bá dé lu ọdẹ òun kò sọ pé òun béèrè bàbá 12-12 yẹn ní ìtumọ̀ máa sọ.